Imí ọ̀jẹ̀ ni ó sú, imí ọ̀jọ̀ ẹni ó sú. Òwe ilẹ̀ Yorùbá ni. Tán bá ní imí ọ̀jẹ̀ ni ó sú, nǹkan ẹ̀gbin òhun ni imí, òhun nìgbẹ́. Òhun nìtọ̀, òhun lèbíbì. Ẹ má bínú ẹ̀yin tí ẹ bá ń gbọ́ wa. Ìkóríta ètò tá à ń ṣe yìí, ìkóríta tá a gbọ́dọ̀ sọ Yorùbá bí wọ́n ṣe sọ gangan ni. Tá a bá ní à á pẹ̀sọ nígbà míì, yóò ṣokùnfà pé ẹ ní gbọ́ wa yé. Tán bá ní imí ọ̀jẹ̀ ni ó sú, ó ní wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò sí ń tán ń pè ní ẹnìkan lẹ́wà kì í yàgbẹ́ ẹ̀, kò sí adáamọ́sù. Èèyàn ìbáà fáìn bí ẹyin òròrò kó mọ́ kangá, kó mọ́ tinú tòde, tó bá ti ń jẹun tó ń mu, yóò yàgbẹ́, yóò sì ṣẹ̀yọ́. Ìyẹn ni pé yóò su, yóò sì tọ̀. Ẹ wá wò ó, béèyàn tó rẹwà ṣe rẹwà tóhun, níjọ́ tó bá ti lórí ààtàn tàbó lọ sí ibùdó ìyàgbẹ́ tá à ń pè ní tọ́lẹ́ẹ̀tì, ilé ìyàgbẹ́, tó lọ bẹ̀ láti lọ yàgbẹ́, nígbà tí ó bá jáde, ẹni ó padà bí ó ti yàgbẹ́ un kó dúró báyìí ká máa wò ó, ká wá máa wo ìgbẹ́ tó yà. Á rí i pé bóun ṣe rẹwà tó mọ́ kangá, tí oríṣiríṣi òórùn dídùn ń jáde lára rẹ̀, tó fẹyín kẹ téyìn ẹ̀ funfun keke bíi ahá ẹmu, bẹ́ẹ̀ náà ni á máa lémú, á máa fọwọ́ dimú sígbẹ́ tó jáde nídìí rẹ̀. Sémí wá jẹun tó sú? Imí ọ̀jẹ̀ ni ó sú. Imí ọ̀jẹ̀ ni ó sú. Kí ni Yorùbá ń pòwe yìí fún? Kí ni wọ́n ń lò ó fún? Kí sì ni ìtumọ̀ rẹ̀? Ìtumọ̀ ẹ̀ ni wípé ìgbà míì wà baba a máa dáa, ìyá a máa dáa nígbà míì tí ọmọ rẹ̀ ó ya tara rẹ̀ nínú ìṣesí òun ìhùwàsí, tíṣesí baba rẹ̀ àti ìyá rẹ̀ ò ní bá tiẹ̀ mu. Nígbà tó bá wá fatọ́gọ̀ níbì kan, tó dá wàhálà lẹ̀, tó ní bí wọ́n ti bí i, tó wá ń júwe rẹ̀ láti ilé délé, tó ń júwe ẹ̀ látọ̀ọ̀dẹ̀ dọ́ọ̀dẹ̀, ọmọ lágbájá, ẹ rántí lágbájá tó ṣe báyìí ní báyìí nígbà kan, tó ṣe dáadáa báyìí, ọmọ rẹ̀ ní kò lè jọ́mọ rẹ̀, ọmọ rẹ̀ ni. Èwo ló bí i fún nínú àwọn obìnrin rẹ̀? Ẹ mọ Sìfáù, ẹ mọ Sábítí, ẹ mọ kinní kan, oríṣiríṣi orúkọ. Ṣé Àbákẹ́? Àbákẹ́ sì dáa léèyàn, ìwà dáadáa nìwà Àbákẹ́, bẹ́ẹ̀ bomi sí lẹ́nu ibẹ̀ lẹ́ẹ̀ bá. Ìyẹn àti bàbá àti ìyá rẹ̀ kò wá séèyàn dandan láàrin wọn, ọmọ eléyìí sì wá ń ṣe báyìí. Imí ọ̀jẹ̀ ni ó sú, ń lọ̀rọ̀ rẹ̀ fi máa ń tojú sú wa. Ẹ rí i pọ́pọ̀lọpọ̀ ìgbà àìmọ ìgbésẹ̀ tá a lè gbé lórí ẹ̀. Kódà gan tí a bá lọ bá bàbá rẹ̀ ní ìsinyìí báyìí gan, tí a bá tún fẹjọ́ rẹ̀ sùn, yóò tún dorí kodò, yóò máa ronú ni pé òun mọ ibi tóun ti kó. Imí ọ̀jẹ̀ ni ó sú, ìyẹn ni pé èèyàn tó dáa tí èèyàn dandan wá tara ẹ̀ jáde, ọ̀bàyéjẹ́ ẹ̀dá tó tara ẹ̀ jáde, èèyàn tó ń kọ́lùú jọ tó wá bí ẹni tí ń túlùú,
Yorùbá máa ń sábà pàṣàmọ̀ tàbí pòwe pé imí ò jẹni oṣù. Tí wọ́n fẹ́ lò wọnú ọ̀rọ̀, wọ́n bá ti rí i pé ó dàbí ẹni wípé kódà nígbà míì tó jẹ́ pé aṣíwájú kan ló dáa, tí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ bá ń gbìyànjú àti gbégbèésẹ̀ ìjàmbá kiri láti bà á lójú jẹ́ tàbí bà á láyé jẹ́, tó bá wá ń wádìí wọn títí dọ́dọ̀ ẹni ire tó jẹ́ aṣíwájú yìí, tó bá ní ẹ gbọ́, àwọn ọmọ báyìí 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 àwọn ọmọ ọ̀dọ̀ yín ni wọ́n. Tó bá ní bẹ́ẹ̀ ni, kí ni wọ́n ṣe? Wọn ò ṣe dáadáa o. Ìyẹn gbọ́dọ̀ gbọ́ pérú yín ni àwọn ọmọ ń tọ̀dọ̀ yín jáde. Ṣé wọn rí àríkọ́ṣe kankan látara yín ni? Ọ̀rọ̀ àwọn ọmọ ti sú mi. Àní mi ò jẹ́ ní oṣù. Ó ti yé yín. Ẹ bá wa pín kó dé gbogbo ìkóríta bí ó yẹ kó dé. Ohun táwa láṣẹ nu láti fi dá sí ìṣọ̀kan ilẹ̀ Yorùbá. Torí ara àwọn nǹkan tá à ń gbé jùnù tó sọ wá di pé à ń sọ máramára mu. Kò fẹ́ sápọ̀nlé fáwọn àgbàlagbà mọ́, àtọpinpin ara wa mọ́. Ó wà nínú nǹkan tó dá wàhálà lẹ̀ láwùjọ wa, ṣùgbọ́n a lè kíyèsí, a lè fura sí. Ẹ jẹ́ kó mọ gbìyànjú ẹ̀ náà, ká dá ìjọmọlúàbí padà lọ́dọ̀ ara wa síra wa, ká wò bóyá ètò ààbò wà, ká wò bóyá ìṣọ̀kan wà. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o.